wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé oṣù mẹ́ta ni aya ààrẹ tó tún jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn Rẹ̀mí Tinubu máa ń rìnrìn àjò lọ sókè òkun pẹ̀lú iye tí owó rẹ̀ kò dín ní mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-ó-lé-ẹyọ-kan náírà léyìí tí ìjọba àpapọ̀ ń sanwó ẹ̀. Ìwé ìròyìn The Matrix náà wá létí pé bílíọ̀nù kan àbọ̀ náírà ni ìjọba àpapọ̀ yà sọ́tọ̀ láti ra àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lóríṣiríṣi fún ọ́fíìsì aya ààrẹ lọ́dún 2023. Bákan náà ní ilé ìgbìmọ̀ aṣòfin buwọ́lu tírílíọ̀nù 2 náírà lọ́tọ̀ fún ìnáwó tí kò sí lára ètò ìṣúná iléeṣẹ́ ààrẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe yànnàná àbẹ́ ètò ìṣúná ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan. Ìjọba fẹ́ pààrọ̀ àwọn ọkọ̀ iléeṣẹ́ ààrẹ gbogbo tí wọn yóò sì fi tuntun míì rọ́pò rẹ̀ pẹ̀lú owó tí kò dín ní bílíọ̀nù 2.9 náírà pẹ̀lú àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kéékèèké míì sí ilé ìgbé ààrẹ l'Àbújá pẹ̀lú bílíọ̀nù 2.9 náírà míì lọ́tọ̀. Àtẹ̀jáde kan látinú ìwé ìròyìn Punch léyìí tí ìwé ìròyìn The Matrix ṣe àtúngbéjáde rẹ̀ yànnàná bí aya ààrẹ ṣe rìnrìn àjò lóríṣiríṣi tó sì jẹ́ wípé látinú àpò ìjọba àpapọ̀ náà ni wọ́n ti ń sanwó ẹ̀. Olóyè kan nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ ìyẹn Aliu Ndume fìdí ẹ̀ múlẹ̀ pé bílíọ̀nù kan àbọ̀ náírà tí wọ́n ṣàkọsílẹ̀ rẹ̀ fún ìrìn àjò ààrẹ ni kì í ṣe fún aya ààrẹ rárá o. Gbogbo bí sẹ́nítọ̀ Rẹ̀mí Tinubu ṣe ń rìnrìn àjò rẹ̀ láti ọdún tó lọ títí di ọdún yìí lọ sáwọn orílẹ̀-èdè lókè òkun àtàwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó fi mọ́ iye tó ń ná níwé ìròyìn The Matrix yànnàná ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ lọ kà á tán nípa dídarapọ̀ mọ́ wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló kọ mi.